Portable Ọmọlálọmí ti fohùn lédè o, ó lóun ò jà mọ́ wípé ó ti rẹ òun o, wípé wéètì tó ní ó ju òun lọ o, wípé Ọlọ́run kò gbógo fọ́lẹ̀ òun ni o, wípé torí náà wọn ò ṣe rè má ṣe o, wípé tó bá mọ̀ wípé ó fẹ́ lọ jà kó lọ bá Anthony Joshua jà o. Okocha yarí tán, ó sọ pé àníṣẹ́ alágídí lọ̀gá alágbára. Nígbà tí Portable ń pariwo wàhálà nígbà tó dẹ̀ ti rí wàhálà, Portable fúnra rẹ̀ ló sá fún wàhálà o, ó ní pé kú sílé yín ó yàtọ̀ sí kú sílé wa o, ó lóun ò jà mọ́ o, ó ti rẹ ọ̀wọ́n pé kọ́ la ọ̀wọ́n o. Second round molu, third round molu. Me why don't beat you? Mo pe Kusile is better than Kusile wa o. Okocha go and fight ẹlòmíì. Lọ kú sọ́wọ́ ẹlòmíì. Ẹ bá fẹ́ jà lọ pé Anthony Joshua o. Anthony Joshua we need you for Nigeria o. Ẹ̀yin Elétí Ọ̀fẹ́ fans club kí lè rí sọ sọ́rọ̀ yìí, ẹ kọ́mẹ̀ntì sísàlẹ̀ ká lè mọ èrò oníkálukú yín.